kàn jókòó sí ibì kan ni o mo dẹ̀ ń ronú ara mi ibẹ̀ lómi ti bọ́ lójú mi tọmọ mi bá sọ fún mi wípé bàbá mi don't cry don't cry don't cry don't cry tó ń wí ẹ̀ o ló mú mi sọ́dọ̀ orin lèmi náà bá sọ wípé I will cry no more mo ti nà mí jájú mi nù o Sẹ́ríkí mo gbà pé mi ò ríran o àmọ́ Ọlọ́run ló fi mí mọ̀nà. Èmi ni producer ara mi èmi sì ni composer ara mi ẹni tó máa lù òun náà ò ríran ẹni tó máa gbé òun náà ò ríran táwa kóra wa jọ àṣìbáni gbòòyà gbogbo wa a bẹ̀rẹ̀ sí ní fúnká àwọn náà gbọ́tọ̀ọ̀tọ̀ it's a long story orin wa díhun tó ń bá mi sùn tí ń bá mi jí mo lè máa wá lórí emotion orin àwa Fẹ́mi Ṣàráfàdì ni màá kúkú kọ àìmọye orin tí mo kọ kalẹ̀ tí mi ò rí lò lọ́fà mo tiẹ̀ fẹ́ kó pè níbi òkú àgbà bí kò mọ tó fẹ́ ṣe yẹn bí ìbá ṣe pé ẹ mọ̀ mí rí àwọn ẹni tí wọ́n bá tún wá lọ sọ fún mi pé ẹni tẹ́ fẹ́ pè yẹn ò ríran ni ìyẹn kọ́ la fẹ́ jẹ bí ìbá ṣe pé ẹni tẹ́ ẹ pè yẹn ohun tó fẹ́ mẹ́sẹ̀gì tó fẹ́ pass ní kẹ́ ẹ wò ẹ má wo condition rẹ̀. never pity me encouragement ní ẹ fún mi. mo fọ́ lójú kó gé lẹ́sẹ̀ kò ní o máa ṣiṣẹ́ mo fọ́ lójú kó gé lẹ́sẹ̀ kò ní o máa ṣiṣẹ́ ọ̀lẹ mo jẹ́ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ Babíyálá. Gbénga Adébóyè wọ́n sọ pé kó yín fight mi wá ìjọ tó ní kí n kọ́kọ́ wá mo lọ àríbi ṣe program tí mi jẹ́ kó sú mi mo tún padà wá Gbénga ní ọmọ yìí tó bí o rí program ṣe bí mo ṣe ṣe tó o tún bínú o tún lè rí program ṣe lé nìyí náà. Ṣàráfàdì dé Sẹ́ríkí mẹ́kàbọ̀ tún gbé tuntun dé Àkànní ti dé ilé Àkànní ti dé Sẹ́ríkí mẹ́kàbọ̀ tún gbé tuntun bọ̀. ẹ tún kàbọ̀ sí orí ètò yìí lónìí ìlú Ìlaró ni ètò yìí tún wà lónìí ọ̀kan lára àwọn onífújì tó wà nílùú Ìlaró ìgbà yìí Gbénga Adébóyè ni mo ti mọ onífújì yìí. I will cry no more mo ti nà mí jájú mi nù o ọ̀gàn ni mo mọ̀ pé mi ò ríran o àmọ́ Ọlọ́run ló fi mí mọ̀nà but màálù tí ó ní irúṣẹ́ Ọlọ́run ní balẹ̀ ṣinṣin Sẹ́ríkí sẹ́mi alálọ́hún lọ́wọ́ dákun wá fi mí mọ̀nà. Ṣàráfàdì dé Sẹ́ríkí mẹ́kàbọ̀ tún gbé tuntun dé Àkànní ti dé mọ́dẹ́mọ́dẹ́ tọ́látọ́lá Àkànní ti dé Sẹ́ríkí mẹ́kàbọ̀ tún gbé tuntun bọ̀ ìbà fáwọn olórin tó ń lọ níwájú ìbà fáwọn olórin tó ń bọ̀ lẹ́yìn wá o Ṣàráfàdì dé mọ́dẹ́mọ́dẹ́ tílétílé Àkànní ti dé Sẹ́ríkí mẹ́kàbọ̀ tún gbé tuntun bọ̀ o. ọwọ́ tẹ mú ìtún lágbára tá a bá tètè ní kẹ́tì ẹ̀ dúró báyìí ẹ̀ kàn máa tú wa sí ni ẹ dárúkọ yín gangan báyìí sìn láì fún mi sí. orúkọ mi ni Ṣàráfàdì Àkànní Sẹ́ríkí mẹ́kàfò Africa Stevie Wonder. mo ṣì ń bọ̀ lórí Stevie Wonder yẹn sá orin tẹ kọ́kọ́ kọ́ ń bẹ̀rẹ̀ yẹn ẹ tún orin yẹn mú mo ní ìbéèrè lórí ẹ̀. mo sọ yìí pé I will cry no more mo ti nà mí jájú mi nù o Sẹ́ríkí mo gbà pé mi ò ríran o àmọ́ Ọlọ́run ló fi mí mọ̀nà. báwo ni ẹni tí ò ríran ṣe ń kọ fújì níbo ni ọpọlọ yẹn ti ń wá ẹ wo composition tí Ṣàráfà tó ṣe fúnra ẹ̀ ó ní I will cry no more mo ti nu omijé ojú mi nù ó ní mo mọ̀ pé mi ò ríran ṣùgbọ́n Ọlọ́run ọba ń fi mí mọ̀nà. bàbá ṣé bọ́n ṣe bí yín rè. ká má dóòlà pẹ́ ni wọn ò bí mi báyìí
ṣùgbọ́n nígbà tí kinní pé ọdún kan tí wọ́n bí mi sáyé ni wàhálà ojú ìdè. ọmọ ìlú wo ni? ọmọ Yewa bíi náà ni mí ṣùgbọ́n àgọ́ ṣàṣà ni mí. láti bí ọdún kan lẹ ti ní ìpèníjà ojú. bẹ́ẹ̀ni. kí ló wá gbé yín dìdì fújì? ṣé ẹ bórin lé ni? ọ̀pọ̀ máa ń sọ pé tí wọ́n bá tiẹ̀ compose ara fún wọn máa kọ́lẹ̀. ẹ̀yin tẹ wá ní ìpèníjà ojú, báwo lẹ ṣe ń ṣe? Àkànní ikọ̀ èrò bá mi kàtàndá o, ìwà tàndá bàbá Ṣàdíà kọlọ́hún bá mi kẹ́ bàbá mi pẹ̀lú Àjàní bọ̀bọ̀ Kálámù ẹ̀gbọ́n tí wàá nìyẹn mo láwọn yẹn gan ló forin lé Ṣàráfà lọ́wọ́. Bàbá tí mò ń sọ yìí bá mi Alátàndá Abdul-Lateef ọmọ Ògúnmọ́lá kọlọ́hún bá mi foríjì wọn lónìí. Bàbá yìí òun ní kọrin lágboolé wa, wọ́n máa ń jí wéré ni. ṣe rántí ọdún yẹn? We are donkey years ni mi lè sọ iye tó dá wà kéré nígbà náà bọ́ a bá wọn nígbà tí à ń dàgbà wọ́n ń gbé èmi ní kọ́ńkọ́ lọ́rùn táwẹ̀ bá dé. pẹ̀lú ìpèníjà ojú yẹn náà ojú ti lọ so but mo kàn jẹ́ èèyàn kan tó já sí pé láti kékeré mi mo sá ti wà ájà pé kínní ẹ má sọ pé nìkan ò lè ṣe a máa ṣe náà ni. Bàbá ìyá máa gbé mi ní kọ́ńkọ́ lọ́rùn nígbà náà a máa jí wéré káàkiri a máa ṣe gbogbo ẹ̀ èmi kàn máa ń tap nínú orin wọn yẹn. So tó já sí pé nígbà tí Ọlọ́run wá kádàrá wípé àwa náà wá dàgbà mo wá lídìí ara mi sọ́dọ̀ ẹnìkan wọ́n ń pè ní Tajudeen Ilebe ìyẹn ń kọ fújì lọ́dọ̀ wa so wọ́n máa pè mí ní ìrùdí Ilebe màá máa tẹ̀lé wọn. So àwọn yẹn ni mo wò as a mentor dóò mo bórin ilé already torí bàbá mi tí mo sọ yẹn oníwéré wọn máa wò ni. wọ́n fi sọ yí pé lódìfá mo sọ yí pé èrò bá mi kàtọ̀dá ìwà tọ̀dá bàbá Ṣàdíà pẹ̀lú Àjàní bọ̀bọ̀ Kálámù ẹ̀yìn lẹ̀ forílé Ṣàráfà lọ́wọ́ lẹ́fílẹ̀ mẹ́ka lọ́wọ́ nítorí ẹnìkan ò sọ pé òun ló wà kan ò sí nílé ayé mọ́ ẹnìkan wà kan ò sí lódìfá fọlọ́dẹ tíyàwó ẹ̀ bímọ tó ń sọ pé kùn lòun mi àfi ṣe súná ọjọ́ súná rẹ̀ ń kọ́la lọ́lọ́dẹ bá múra lọ́ba torí bọ̀gbẹ́ kò rẹ́kùn rárá lọ́dẹ bá fi kọ́ mẹ́kùn wá ṣe súná sẹ́wárí ìgbà tẹ́kùn àbọ̀dé ló wá ń sọ fọlọ́dẹ yìí pé jọ̀wọ́ ta ló kóhùn lọ́mọ níbi àjàpá sì dáhùn pé ọlọ́dẹ ló kó mọ wàá lọ múra ká lọ bọ́lọ́dẹ ọmọ pọ́dẹ fẹ́ ṣe súná lẹ́kùn báyọ̀ fìkàlẹ̀ o ló bá dòbìnrin ni wọ́n bá bọ́lọ́dẹ nílé ṣẹ́ni nígbà tó ń sì bọ́lọ́dẹ ọlọ́dẹ sọ fún wọn ìyàwó àfikàlẹ̀ kò yẹ ká parọ́ àfi kí n fẹ́ hàn sílé lẹ́kùn bá sì dáhùn pé tó bá mi àfẹ́ mi àfi kí ó bá mi délé lẹ́kùn bá sì dáhùn pé o tó bá mi àfẹ́ mi àfi kí ó bá mi délé lọ́lọ́dẹ bá dẹ̀ lọ múra bàbá wọn sọ fọ́mọ òràn tí ó gbébọn dání lọ́lọ́dẹ bá dẹ̀ lọ gbébọn àmọ́ wọn ò rìn jìnnà lóbìnrin bá dẹ̀kùn lọ́ba sọmọdẹ lọ́dẹ bá fi náà sí lórí ìtọ́rẹ́ ẹlẹ́gbẹ́mọ̀ ní ìtọ́rẹ́ o Sẹ́ríkì ìtọ́rẹ́ o ẹlẹ́gbẹ́mọ̀ ní ìtọ́rẹ́ o ó yẹ ká máa gbọ́rọ̀ tó bí wàá bá ń sọ ọ̀rọ̀ rẹ o. Sẹ́ríkì Mẹ́kàfò. pẹ̀lú àìríran yìí náà mo sì parí Kùránì. ẹ tún kéwú. a tún kéwú pẹ̀lú bá a ti ṣe wà yìí. But nígbà tá a wá débi tí a ti fẹ́ bẹ̀rẹ̀ eré yìí the first orin alákọ̀ọ́kọ́ pé à ń lọ play ta pé a fẹ́ lọ pé àwọn èèyàn ń péjọ à ń wò èèyàn pé èmi ni mo fẹ́ kọrin níbí 1993. 1993. 31 years ago. mo dẹ̀ ti dé làárọ̀ yìí ńgbà náà. báwo lẹ ṣe ń kawó. ṣé a rí ọ̀rọ̀ owó yẹn ìran afọ́jú ló mọ òórùn owó kò sí iye tẹ́ ẹ bá fún ẹni tí ò ríran kò ní yà yín lẹ́nu wípé yóò mọ iye tẹ́ ẹ fún without anybody Ọlọ́run ní í ṣe yẹn àmọ́ tí ò bá fẹ́ láti má tún dára ẹ̀ láàmú àbí láti fẹ́ pé kó lè tún ní mọ̀ síwájú sí lágbájá bá ń wo owó yìí torí denomination owó ó yàtọ̀ síra wọn 50 naira
ó yàtọ̀ sí 100 naira. ẹ̀yin dá denomination bó bá. ọba mú 50 naira dání a mọ̀ pé 50 naira ń tọ́lọ́run bá fún. Ọlọ́run fún yín. Ọlọ́run fún àwa ni. bọ̀tẹ́ bá rí dọ́là ńkọ́. nítorí kẹ́mọ̀ kí í ṣòwò tiwa tá à ń ná ń bí. báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ láti 1993. 93 yìí èèyàn kan ló gbé mi lọ síbi kan à ń pè ní Wòye lé eré àwa níbí yìí náà ni. àwọn èèyàn fẹ́ ṣe òkú àgbà wọ́n wá ní wọ́n dẹ̀ ń rí mi ibi tí mo ti ń ṣe practice a máa kó omele jọ lálẹ́ a máa ṣe practice a máa ṣe pé ẹnìkan náà ló rà lù yẹn fún mi àtòmele kan àti gini à ń pẹ́ nìyẹn ní bàbá wa Yunusa Mr. White so òun ló ra èlò kan àtòmele kan fún mi lọ́dún náà lọ́hùn àwa fi bẹ̀rẹ̀ rìásà àwa ń lùlù ní ibi tó ti ń ta páàtì mọ́tò kìíní kan ń pè bàbá yẹn lójú lárí Ọlọ́run bá mi ṣàánú ẹ̀ ó dà ń pé kò sí Nàìjíríà mọ́ bọ̀ tí Ọlọ́run bá wa ṣọ́ ibi tó wà so ìṣọ́ọ̀bù ẹ̀ la máa ń lò tá a máa fi ń ṣe rìásà yẹn àwa tàbá bẹ̀rẹ̀ ẹni àwọn náà ọmọọṣẹ́ yẹn fẹ́ àṣòkù bá pè mí lọ́jọ́ tí mò ń sìn yìí ọjọ́ yẹn ó lágbára púpọ̀ àṣeré yẹn èmi ní the first eléré tó kọrin ní Ìwòye pé látàgò 12 gbẹ̀ aago 2 àárọ̀ la tó gbé máìkì ọdún náà lọ́hùn ní 1993 December 29 1993. ẹ ṣáà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn báwo ló ṣe wá rọrùn láti kó báǹdì jọ ìrírí ńkọ́ tó láwọn eléré ẹ máa gbọ́ ọ̀pọ̀ onífújì tá a ti rí wọ́n náà máa ń ti irinṣẹ́ àwọn wọ́n máa ń iṣẹ́ fújì iṣẹ́ tó le ní àwọn tó ríran ti soríṣiríṣi ìdè àṣejẹ mọ́dì dé gbogbo ẹ̀ báwo ló ṣe wá ń rọrùn fẹ́yìn àwọn òrírí tí ń kọ́. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà náà ayé ti ń lajú bọ̀ díẹ̀díẹ̀ ká sọ bẹ́ẹ̀ pé 1993 yẹn ayé ti ń lajú ṣùgbọ́n kò ì lajú náà tó bẹ́ẹ̀ àwọn èèyàn a sì máa gbé apẹ́tẹ́ ògùn lọ sójú agbo pé onírinṣẹ́ gbé táìmù yẹn náà ká má parọ́ o wọ́n ń tirinṣẹ́ o ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kán rí tèmi tì rí kódà èèyàn ń pẹ̀jẹ̀ lórí stage ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí kankan nú ẹ̀ ṣe mí rí nítorí wípé kí ni Ọlọ́run sáà ń dáàbò bò mí ni níjọ́ yẹn náà oríṣiríṣi fíìmù ló ṣẹlẹ̀. báwo ló ṣe rọrùn fún yín láti kó báǹdì jọ. ẹ ṣe báǹdì ní kíkó jọ ká pè ní wípé ìwà téèyàn bá ní èèyàn fi lè kó báǹdì jọ like èmi sìn pẹ̀lú condition tí mo wà yìí àwọn èèyàn láìkì láti máa tẹ̀lé mi nítorí wípé wọ́n ń sin Ọlọ́run látara mi. báwo ló ń ṣe ń sin Ọlọ́run lára yín. ẹ ṣe ìmí à ní kí la lè fi ran arákùnrin yìí lọ́wọ́. ìgbàlẹ̀ àṣẹ rẹ́kọ̀dù àkọ́kọ́. rẹ́kọ̀dù àkọ́kọ́ yẹn a pè ní Sweet Mother us pé 1998 ibẹ̀ mo ti sọ yí pé ṣàràfàdóde àfọ́jú onífújì ṣàràfàdóde torí pé ọmọdé ń fẹ́ tiwa alàgbà ń fẹ́ tiwa ọmọdé ń fẹ́ tiwa alàgbà ń fẹ́ tiwa àwọn lọ́dọ́mọdé onífújì táyé ń pọ́nlé àfọ́jú onífújì ṣàràfàdóde torí náà ìjà tójú mi kúkú fọ́ mo dẹ̀ gbà pápáyé ìpè mẹ́ta o torí ní táìmù ìgbà tí mò ń sọ yẹn ìgbà tá a fi ń kọ́ the first record yẹn afọ́jú ní ń kọrin afọ́jú ní ń lùlù afọ́jú ní ń gbèrín nígbà náà. ṣé ń gbà yẹn. nígbà yẹn. so afọ́jú ló máa kọrin àmì tí mò ń kọ́ rè ẹni tó máa lù ú òun náà ò ríran ẹni tó máa gbé òun náà ò ríran ilé ìwé ni gbogbo wa ti pàdé nígbà náà. so làwa kóra wa jọ àṣebáàní àmọ́ ẹ̀yin bàbá wa lẹ sọ pé ogún ọmọdé kò sáà lè ṣeré fógún ọdún nígbò ya gbogbo wa a bẹ̀rẹ̀ sí ní fúnká àwọn náà gbọ́tọ̀ọ̀tọ̀ aṣáàdúpẹ́ báǹdì tèmi ṣì wà. Sharafa báwo lẹ ṣe rìnnà pàdé Gbénga Adébóyè. torí mo rántí pé lọ́dún kan ẹ wá sí GBC ẹ̀yin àti Paso. báyìí. ìyẹn Paso ọ̀gá ńlá. a sì wà náà báyìí ṣùgbọ́n Ọlọ́run ò kádàrá fèmí pé nítorí bí mo ṣe wà ìyìn wọ́ká ṣùgbọ́n kò sí kankan tí ó ń ṣẹlẹ̀ bí Paso bá wọ̀ láàárọ̀ lẹ́nìí yóò kàn sí mi kò sí bí o ẹlẹ́dẹ̀ wà mí Dr. Shefiu Alawo tó bá wọ̀ láàárọ̀ lẹ́nìí wọ́n á kàn sí mi ṣùgbọ́n níbi tẹ́ ẹ lọ yẹn
ọlọ́run bá mi kẹ́ bàbá wa Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ jẹ̀ǹgbẹ̀tì èlé ọkùnrin fúnra rẹ̀ Nurudeen onímọ́lẹ̀ tó pọ̀. Bí èèyàn bá ti ṣe pẹ́ tó tàbí nígbà míì tá a bá ṣe sọ pé ǹjẹ́ pípẹ́ wa yìí tá a bá pẹ́ ṣó wúlò ni àbí ká má pẹ́ yẹn gangan ṣó wúlò, ìwọ ni ká múnú méjèèjì. Èèyàn tó pẹ́ tó já sí pé pípẹ́ ẹ̀ tó pẹ́ kò wúlò fẹ́nìkan, mi rò bí pípẹ́ rẹ̀ ní mínì. Ẹni tí ò pẹ́ ṣùgbọ́n kò fẹ́ sẹ́ni tí ò fẹ́ jàǹfààní lára rẹ̀, igi inú gbọ́ngàn jàǹfààní lára rẹ̀, òun ló fẹ́ wúlò jù bíi ti Gbénga Adébóyè. Kí ló gbé mi dé ọ̀dọ̀ wọn? À ń pèbì kan ní Minimal Hotel ní Òjòdú Bẹ́gà, ibẹ̀ ni ọ́fíìsì wọn wà. Èmi máa ń kọrin ní hòtẹ́ẹ̀ yẹn. Lẹ́kọ̀ọ́ lọ́dún yẹn mo máa ń kọrin bẹ̀. Ẹ ti gbórin jáde gan nìyẹn. Gbà yẹn mo ti ṣe first record mi yẹn Sweet Mother yẹn ní 98 yẹn òun ni mo kọ́kọ́, òun ló wà ń ta ńgbà náà tí àwa ń káàkiri pé láti máa wá ìrànlọ́wọ́ kiri fáwọn èèyàn láti lè bá kọ́ lè ṣàánú wa. Ibẹ̀ ibi tí mo ti ń kọrin yẹn tí bọ̀dá Gbénga ti gbóhùn mi, wọ́n bá sọ pé kó invite mi wá. Mo ṣe débẹ̀ ọ̀dà sì ṣe yẹ̀yẹ́ wọn bọ́n ṣe máa ń ṣe, wọ́n interview mi, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n bá gbé mi lọ sí Radio Lagos. Ibi tí mo ti mọ̀ wọ́n ni èmi àti King Sunny Adé náà kọ́kọ́ future níjọ́ yẹn. Nígbà tá a wá ṣe yẹn tán náà wá sọ fún mi pé every Wednesday Gbénga Adébóyè in the house ní OGBC 2 mo gbúdọ̀ máa wá sí ibẹ̀. Ìjọ tó ní kí n kọ́kọ́ wá mo lọ, èrò pọ̀ ǹjọ́ yẹn àríbi ṣe program, but the following kìíní mi ò relent, mi jẹ́ kó sú mi, mo tún padà wá. Bọ̀dá Gbénga ní ọmọ yìí so bí o rí program ṣe bí mo ṣe so o tún bínú o tún lè rí program ṣe lé nìyí náà. Mo ní kò sí wàhálà sà. Ibẹ̀ ni ibi tá a ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ táwọn ń wọlé bọ̀dá tó bá dé. Ọ̀pálẹ́yẹ fúnra ẹ̀. Báwo ṣe dé? Báwo ló ṣe dé bí? Mo ṣàlàyé mo ṣe gbẹ o gbúdọ̀ máa wá sórí program àwọn náà every Thursday. Àwọn ìlọ́wọ́ táwọn lè fún ẹ ṣùgbọ́n nǹkan táwọn lè fi ràn ẹ́ lọ́wọ́ lélẹ̀. Nítorí pé kí ni ẹni tó wà yígà láti máa ṣe gbogbo nǹkan wọ̀nyí, ó nídìí pé tí eléyìí tá a bá ràn án lọ́wọ́ kò bá láìfí, àwọn ló kọ́kọ́ tì mí ta. À ń sọ̀rọ̀ lọ́wọ́ àìtí ìparí, àwọn náà tí gbé kinní lẹ̀ Bọ̀dá Kọ́lá Ọláwuyì àwọn náà wọlé dé. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá papọ̀, ó wá túmọ̀ sí pé níjọ́ yẹn tí mo padà wá lẹ́lẹ́kejì yẹn láláì rí prógráàmù mi ṣe, mo tún àṣìfò àwọn nǹkan kan. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Mo wá kúrò ńbẹ̀ níjọ́ yẹn Bọ̀dá Gbénga wọ́n sáà ní pé owó mọ́tò ẹjọ́ ò ní tó gbà owó mọ́tò ẹ̀ tèmi gbà owó sì dá ńgbà náà 2000 lọ́dún náà lọ́wọ́, so owó yẹn sì dá. That will be year 2000 now. Yeah, so 24 years ago. So owó yẹn sì dá a manage ẹ̀ a sáà fi lọ. Gbà tó máa tún fi di another Wednesday mi kọ́ àwọn tẹ̀ tó dé mi ti wà níbẹ̀. Lẹ́ni ìwọ nìkan làwọn máa fún ṣọ pátápátá, gbogbo àwọn ìpolówó táwọn fẹ́ ṣe gan àwọn òṣèpolówó kankan. So àwọn eléyìí àwọn ẹ̀yin tẹ́ ẹ ní polówó ẹ má bínú o, nílè polówó ọjà yín lẹ́ni ẹni táwọn fẹ́
sọ́npa ẹ̀ ní. bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn látàgò mẹ́wàá dago dago méjìlá gbẹ̀ èmi ni bọ̀dá Gbẹ́ngà lò. báwo lórin ṣe ń wá fún yín gangan náà ṣé ń compose orin fún yín ni. èmi ni producer ara mi èmi sì ni composer ara mi torí bójúmọ́ bá ti mọ́ orin ń bá mi jí mi ò lè sùn kí n máa kọ nǹkan lẹ́ẹ̀mejì torí orin ní tèmi èmi náà gan lórin orin wá di ohun tó ń bá mi sùn tí ń bá mi jí mo lè máa wá lórí emotion orin àwa fẹ́mi ìṣàràfàdì ni màá kúkú kọ́ àìmọye orin tí mo kọ kalẹ̀ tí mi ò rí lò àìmọye ohun tí mo tún ṣì máa lò nílé ayé mo ní ọlọ́run ló ní déédéé ló fi ń kún mi lágbára o agbára tí ó ṣe wípé ojú tẹnìkan lọ́kọ́ ọlọ́run ló lè tó fi ń ṣe fọmọ èèyàn àkànní àdẹ́mi mi ò ń ṣe jo tó ń bẹ lórí bọ́n bá tún bẹ́ mi níbì kan máa tún gbàgbọ́ mi yọ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ṣáà lórí fi rọ̀ mí lọ́rùn ṣáàbàdì ni mami kan ṣẹ́ o aláàkàn ní mi máa kọrin lọ èmi láfọ́jú orin o mo ń kọ́ fújì tẹ̀ǹgbọ́ mo ti kéwú tán mo tún ká túmọ̀ sí bàbá mo reléwé mo tún lè ṣèdè òyìnbó akẹ́yìn kristẹni ẹ bá mi ń ka aleluya o ẹ̀yin mùsùlùmí ẹ bá mi mú ọ ẹ pariwo mú ọmọ o. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáyé kí la fẹ́ ṣe fún Fuji Mekafo ẹ wo ọpọlọ tí Ọlọ́run fún arákùnrin yìí ẹ wo làákàyè àti àgbékalẹ̀ tó ní ọmọ Yewa ni wọ́n. Yewa yìí náà ni. ìgbà ó lè ṣe rẹ́kọ̀dù kan gbẹ̀yìn. that's Cry No More yẹn ó ní 2003. òun ni mo fi sọ pé I will cry no more. Okay. mo ti nà mí jẹ́jú mi nù o mo mọ̀ pé mi ò ríran o Ọlọ́run ló fi mi mọ̀nà. mo ń bọ̀ Cry No More yẹn. bàbá. kí ló fa Cry No More yẹn gbà yẹn náà. mo jí lọ́jọ́ kan wọ́n rò pé wọ́n máa wí wọ́n láwọn afọ́jú mọ́ làwọn kóra wọn jọ wọ́n ń tọrọ owó àwọn afọ́jú Ìgbò wọ́n kóra wọn jọ wọ́n ṣeun tó dáa àwọn afọ́jú Yorùbá ò gbẹ̀yìn o aláti ṣeun tó àpani o èèyàn dẹni Stephen Wonder tó ń bẹ l'Amẹ́ríkà Mr. Kunle o Sharafa ṣebí wípé bí ó ṣe ríran àrà oríṣiríṣi ní Stephen Wonder ń dá ẹ̀rí èmi Sharafadi nìyẹn o mo sọ̀rọ̀ mi d'Africa Stephen Wonder dáadáa o èmi náà láti dára tó ṣe wù mí ṣe bí mo ṣe wá jí lọ́jọ́ ọjọ́ yẹn mo kàn jókòó sí ibì kan ni o mo dẹ̀ ń ronú ara mi ibẹ̀ lómi ti bọ́ lójú mi tọmọ mi bá sọ fún mi wípé bàbá mi don't cry don't cry don't cry don't cry tó ń wí ẹ̀ o ló mú mi sọ́dọ̀ orin lèmi náà bá sọ wípé I will cry no more. mo ti nà mí jọ́jú mi nù o mo mọ̀ pé mi ò ríran o Ọlọ́run ló fi mi mọ̀nà o àmọ́ màálù tí ò ní rú Ọlọ́run ní balẹ̀ ṣinṣin sẹ̀mí alọ́lọ́run o dákun wá fi mi mọ̀nà o. nígbà tí mo wá dé studio tí producer mi wò pé kí ni afẹ́fẹ́ start orin yìí náà mo ní mi ò mọ̀ torí mi fẹ́ forward mo á ní káwọn náà lọ ṣiṣẹ́ starting tẹ́mi mú wá rè mi kọ starting yẹn fúnra mi mo kọ́kọ́ pé Sharafa ti dé Seriki Mekafo tún gbé tuntun dé mo ní ìyẹn ni mo mú wá mo ní kóun náà lọ ronú tiẹ̀ wá nígbà tó máa dé láláì ṣe wípé èmi àti ẹ jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ láláì ṣe wípé a ti jọ discuss lórí nǹkan yẹn Cry No More yẹn náà gangan ló sọ ń pa ẹ̀. ọgbà mo ní mo tọ́jú ẹ̀ fún ẹni ohun tèmi náà mú wá nìyẹn. ìmísí yẹn ṣiṣẹ́ sásìkò kan náà ìyẹn ni pé tọ́lọ́run bá gbé inspiration kan fún ẹ tó o bá tètè ṣiṣẹ́ lórí ẹ̀. tó o bá tètè ṣiṣẹ́ tán. ẹlòmíì lè lò ó. ó lè lọ. náà mò ń bọ̀ sà kí ló wá dé jẹ́bẹ́ láti 2023 yẹn lẹ ti ṣe rẹ́kọ̀dì gbẹ̀yìn ṣé kò sórin mọ́ ni. orin kúkú wà ṣùgbọ́n Yorùbá ló sọ̀rọ̀ náà pòwe Yorùbá sì pé lédè
wọ́n ní tá a bá rẹ́ni bálà àti là kò tó nǹkan bọ̀ tá a bá rẹ́ni bálà àti là ẹ̀dá ó máa gira díẹ̀ o a sáà ń wá ìrànlọ́wọ́ ṣá. dìsìn. but ṣé ẹ máa ń lọ play now. mo ń lọ play ló bá wá ẹ mọ̀ wọ́n lè wá bá yín sìn pé Sharafa mo ti ẹ̀ fẹ́ kó pè níbi òkú àgbà bí kò mọ tó fẹ́ ṣe yẹn tí ìbá ṣe pé ẹ mọ̀ mí rí ààrẹ ni tí wọ́n bá tún wá lọ sọ fún mi pé ẹni tẹ́ ẹ fẹ́ pè yẹn o kò ríran ni wọ́n sọ pé níbi òkú àbí bí kò mọ̀ mi kọ́ lẹ́ni tó wá kọ níbẹ̀ ò ríran. so ìyẹn kọ́ la fẹ́ jẹ bí ìbá ṣe pé ẹni tẹ́ ẹ pè yẹn ohun tó fẹ́ mẹ́sẹ̀gì tó fẹ́ pàṣẹ ní kẹ́ ẹ wò ẹ má wo condition rẹ̀ nǹkan yẹn máa ń dà wá láàmú àìfi bẹ́ẹ̀ replay lọ tààrà kan ìtọ́lọ́run bá mú wá náà ni. so bí èèyàn bá pè wá lélẹ́rẹ́ á lọ kọrin fún so àwọn tó jẹ́ tiwa wọ́n ń pè wá àákọ́ ṣùgbọ́n kò dàbí bó ti yẹ kó lọ nísìnyí tá a bá ń gbóhùn yìí ẹ rí ohùn yẹn dẹ̀ dùn ohùn yẹn dẹ̀ ṣe kí ni o bó ṣe dùn yẹn náà ní kẹ́ ẹ ràn án lọ́wọ́ mo fi sọ pé never pity me encouragement ní ẹ fún mi ẹ má sọ mí doníbàárà torí mo fọ́jú ẹ má sọ mí doníbàárà torí mo fọ́jú àmọ́ ẹ bá mi gbé iṣẹ́ mi lárugẹ ni ẹ bá mi gbé iṣẹ́ mi lárugẹ ni wọ́n sọ pé tẹ́ bá ń ra iṣẹ́ mi encouragement lẹ́ fún mi ẹ má sọ mí doníbàárà torí mo fọ́jú ẹ má sọ mí doníbàárà torí mo fọ́jú ẹ bá mi gbé iṣẹ́ mi lárugẹ Sharafa o ẹ bá mi gbé iṣẹ́ mi lárugẹ. mo fọ́ lójú ló ti tọ́ àmọ́ gbọ́nù bẹ́ẹ̀ àní mo fọ́ lójú ló ti tọ́ àmọ́ gbọ́nù bẹ́ẹ̀ mo gbóyìnbó mo tún sọ girama mo lè ka bídí mo mọ kéwú mo tún kọ Kùránì àléfì bàtàṣà disability is not inability mo fọ́ lójú kò gé lẹ́sẹ̀ kò ní o máa ṣiṣẹ́ mo fọ́ lójú kò gé lẹ́sẹ̀ kò ní o máa ṣiṣẹ́ ọ̀lẹ mo jẹ́ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ gbà bí àlà mo fi ní ọlọ́run fún ọlọ́bùrọ̀ ọlọ́run ó yá ọlọ́run ṣe bọ́lọ́hún ló fún ìbákà lọ́rọ̀ sọ òye ọlọ́hún ẹ̀yìn jọmọ́ mi ọlọ́hún ló fún mi lóhùn ti tèmi ó fún mi lóhùn ó fi gbójú lára mi àmọ́ kì í ṣe wípé ọlọ́hún dẹ́fi sí ìka èyí tèmi ẹ̀ máa ṣe ṣì mí gbọ́ ó bá já sí ipò ojú ń bẹ lára tèmi àlẹ́yìn tèmi mo lè ti ìwáwú alhamdulilayi ọpẹ́ lèmi dá subhanaka mímọ́ ní fọlọ́run. African Stephen Wonder yàtọ̀ síṣẹ́ orin yìí iṣẹ́ tún níṣẹ́ mi tẹ̀ ń ṣe ni. akàwé báyìí a tún kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tíṣà ni mí. ẹni pé. akàwé I will repeat it. À ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ báyìí corporate teacher ni mí. afọ́jú tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kí lẹ̀ ń kọ́ wọn. ìwé náà ni. àwọn wo lẹ̀ ń kọ́. à ń kọ́ ríran à ń kọ́ ní tí ò rí mathematics à ń kọ́ English à ń kọ́ Yorùbá à ń kọ́. ẹnu lẹ fi ń kọ́ wọn ṣá. kí la fẹ́ àkọ́ lẹ́sìn nóòtì ó ní ọ̀nà tí wọ́n gbà òyìnbó kọlọ́hún kó ṣàánú wọn wọ́n ṣe dáadáa púpọ̀ ṣe rí tó bá ṣe wípé bí àwọn òwò àwọn míì ṣe rí àmọ́ tó bá já sí pé òyìnbó nítorí pé kí ẹ̀dá ẹgbẹ́ wọn lè ṣoríire kí èèyàn àbẹ́ni tó nípèníjà ojú ni àbí tó nípèníjà nǹkankan ó lè bá àwúlò tó wáyé pé èèyàn Ọlọ́run fẹ́ fi sọ wọ́n lẹ́san Ọlọ́run ò ní wò wọ́n ràn kó tó fi wọ́n sínú àlùjọ́nà àbí ká pè ní paradíṣe ní èdè tàwọn kìrìsìtẹ́nì Ọlọ́run kò ní tẹ̀ ní bójú èyí rárá kó tó ṣe bẹ́ẹ̀ fún wọn torí wọ́n try lórí àwa àkàndá wọ́n gbìyànjú pé afọ́jú tó bá fọ́jú tó bá ti lè jáde tó ti lè pé iléèwé wa wà wọ́n ti ń kọ́ wa láti primary school to the lọ́rọ̀ kan ẹ̀ ń kọ́ mọ́ school báyìí nílé ìwé wo nìyẹn.
school of special need tó wà ní ìlà òròǹbí léèwé ká pè ní léèwé àwọn odi àwọn àkàndá. ẹ lè kọ́ wọn maths. ẹ mọ̀ maths gan. a gbìyànjú because specialization ti tèmi music ni mo ṣe. Okay. So tó jẹ́ sí pé principle mi tí mo ní music ni, certificate mi tí mo gbà music ni. Ó dà ṣé rẹ́kọ̀dù ṣì wọ̀nyí ṣe báyìí. Ohun mi o. Orin wà ńlẹ̀. Ó pọ̀ o. Gan. Káàsì. Mo lẹ́mìí ni mo sọ yí pé mo ń sùn mo ń jí pẹ̀lú orin pẹ̀lú èdè. Èmi ni akọrin mákọ́ta iná akọni títún dé. Jagunlabi olórin rèé o. Bí mo bá ń gbàbí kan yọ sí mi máa tún bá bòmí yọ. Mo dàbí ẹni tí ó mọ ohun tèdè ń pè kan. Mo lè wọṣọ tí mo bá wọ sọ́rùn mi orin ti wọ bẹ́ẹ̀. Bí n wọ ṣòkòtò sínú bọ́dì mi orin ti wọlé. Bí n bá fọwọ́ pé ṣe ṣòkòtò mi máa róní kan ṣáṣá àràfà o. Àkànní Adémi Mr. Adékúnlé mo fi sọ yí pé ọ̀rọ̀ gangan dẹ lórí tàbí ṣùgbọ́n ó sì ń bẹ ọpọlọ gan dẹ lórí. Aláwo mo ní tí a bá ń kọrin ṣe bóyá ká lọ́pọ̀lọ́. Ṣe bínú ọ̀rọ̀ ibẹ̀ lórí ti ń jáde alágẹ̀mọ́ ti bí ìmọ̀ rẹ̀ o mo sọ. Bó máa jókòó sọ́wọ́ alágẹ̀mọ́ o àìmọ́ jókòó sọ́wọ́ alágẹ̀mọ́ kí bàbá gbé wà lékè káwá bá wọn ṣàṣeyọrí o. Aláyé yóò lé ayé yóò lé gan ayé yóò lé ṣèrí kíwé ká àwọn èèyàn tó wà níbẹ̀ ló múlẹ̀ ayé lè kókó. Lọ́dún bá fẹ́ ni tó lára òwò ẹ̀kí tó ní sẹ́fù tó tún lọ kọ́ntínú o. Àdúráìsì mi bẹ́ẹ̀ ni tó ń ṣe o. Ẹ tètè sọ fún kó máa bá padà nù o. Ohun tó wà nínú orin àyínìke náà la nídìí. Olórin tí ò bá máa yínìke tí ò sì máa yíní padà kò lè kọrin ká sọ bẹ́ẹ̀ tó yẹ pé gbọ̀nrangandan ló ń gbà ń tiẹ̀ so one way ni kò lè so àìmọye orin míì gan àwa ó lè jọ ọ̀rọ̀ ni wọ́n fi sọ tó máa yí sórin tó ṣe wípé ọ̀rọ̀ yẹn ìwọ lè ti rò tẹ́lẹ̀ pé òun ni wọ́n fẹ́ kọ tó já sí pé o wá gbọ́ o ní ìdá ti bínú àbí o ní ìdá ti ṣẹlẹ̀ sẹ́yìn rí àìmọye mélòó la fẹ́ sọ ńgbà Ọlọ́run kó ràn yàn lọ́wọ́ báyọ̀ náà tètè rẹ́ ni tìwátà. Ó dà gbogbo àwọn èèyàn tó wù wá káàkiri àgbáyé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Kasinati ẹ̀yin olólùfẹ́ Gbẹ́ngà Adébóyè ẹ̀yin olólùfẹ́ Tóba Ọ̀pálẹ̀yẹ ẹ̀yin olólùfẹ́ Kọ́lọ́láwuyì ọ̀kan lára àwọn tí wọ́n ti gbé nígbà tán wà láyé rèé ẹ̀mí mi ló rò pé ó yẹ kó tún wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún Sharafa Àkànní Fuji Mekafo African Stevie Wonder fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí. ó ní WhatsApp o. Okay. But mo dẹ̀ ní direct náà. Ẹ máa sọ WhatsApp number yín fáwọn èèyàn. Máa sọ. Ẹ dẹ̀ máa sọ direct number yín. Kan lára àwọn olólùfẹ́ ètò mi Alhaja Sekinat Lawal àtọ́n jẹ́ arówó ṣàdínní ètò yìí. Ẹ gbà lórúkọ obìnrin yẹn wọ́n ní fún yín lẹ́gbẹ̀rún 10 lórúkọ Alhaja Sekinat Lawal láti Dublin. Ẹgbẹ̀rún 10 ni mo kó fún yẹn. Kí ni kí n wá san fún Alhaja yìí mi ò mọ̀. Sekinat Lawal. Alhaja Sekinat ọmọ Lawal kí ni kí n sọ fún ẹ. Sekinatu oníṣubú dànù láéláé. Àmín o àmín. Wàràfàánà mọ̀nkánà àlìyá. Ẹ fún wọn ní tẹlifóònù nọ́mbà yín báyìí àti WhatsApp nọ́mbà yín. 080 32 28 41 38 080 32 28 41 38 personal number mi nìyẹn. The WhatsApp number mi 081 31 15 24 35 081 31 15 24 35 WhatsApp number mi nìyẹn. Account number mi rèé o 023 27 800 64 023 27 800 64. Yóò gbé Ògúnmọ́lá
Ṣàràfà Àkànní ni ó gbé wá fún yín. Ṣàràfà ti dé Sẹ́ríkì Mẹ́kàbọ̀ tún gbé tuntun dé Àkànní ti dé ilé Àkànní ti dé Sẹ́ríkì Mẹ́kàbọ̀ tún gbé tuntun bọ̀ èrò bá mi kàtọ̀dá o ìwà àtọ̀dá bàbá Ṣàdíà pẹ̀lú Àjàní bàbá Kàlámù ẹ̀yìn lẹ̀ forin lé Ṣàràfà lọ́wọ́ ẹ̀fí lé Mẹ́kà lọ́wọ́ nítorí ẹnìkan sọ pé òun ló wà kan ò sí nílé ayé mọ́ òun ló wà kan ò sí lòdì bá fọlọ́dẹ tíyàwó ẹ̀ bímọ tó ń sọ pé kùn lòun mí àfi ṣe súná ọjọ́ súná rẹ̀ ń kọ́la lọ́lọ́dẹ bá múra ló bá torí bọ̀gbẹ́ lọ kò rẹ́kùn rárá lọ́dẹ bá fi kọ́ mẹ́kùn wá ṣe súná nígbà tẹ́kùn àbọ̀dé ó wá ń bìjà pa èyí tó wà níbẹ̀ wípé ta lórí tó wà kóhun lọ́mọ níbi àjàpá sì dáhùn pé ọlọ́dẹ ló kó mọ wàá lọ múra ká lọ bọ́lọ́dẹ ó mọ̀ pọ́dẹ fẹ́yẹ súná lẹ́kùn báyọ̀ fi kalẹ̀ ó ló bá dòbìnrin ni wọ́n bá bọ́lọ́dẹ nílé lẹ́kùn báyọ̀ fi kalẹ̀ ó ló bá dòbìnrin ni wọ́n bá bọ́lọ́dẹ nílé nígbà tó sì bọ́lọ́dẹ ọlọ́dẹ sọ fún wọn ìyàwó àfikalẹ̀ kò yẹ ká parọ́ àfi kí ìfẹ́ ọ̀sìlẹ̀ lẹ́kùn bá sì dáhùn pé tó bá mi àfẹ́ mi àfi kí ó bá mi délé lọ́lọ́dẹ bá dẹ̀ lọ múra bàbá ń sọ fọ́mọ òràn tí ó gbé bọ̀ dání lọ́lọ́dẹ bá dẹ̀ lọ gbé bọ̀ wọn ò rìn jìnnà lóbìnrin bá dẹ̀ kú ló bá so mọ́dẹ lọ́dẹ bá fi náà sí lórí ìtọ́rẹ́ ẹlẹ́gbẹ́ mo ní ìtọ́rẹ́ o ẹlẹ́gbẹ́ mo ní ìtọ́rẹ́ o ó yẹ ká máa gbọ́rọ̀ tó bí wàá bá ń sọ ọ̀rọ̀ rẹ o èmi láfọ́jú orin tó ń kọ́ fújì tẹ̀gbọ́ mo ti kéwú tán mo tún ká túmọ̀ sí o mo rẹlé ìwé mo tún lè sọ̀dọ̀ òyìnbó kẹ́yìn kírísítẹ́nì ẹ bá mi ń ká lélúyà o ẹ̀yin mùsùlùmí ẹ bá mi mú ọ ẹ pariwo mú ọmọ o infinity lórin Sẹ́ríkì Mẹ́kàbọ̀ orin tèmi kò lè tọ́ fọ́rẹ́fà lọ́la ànábì mú ọmọ bàbá Fátímà o lọ́la Jésù Kristi ọmọ Màríà o lọ́la Jésù Kristi ọmọ Màríà ẹ̀bá ń kọ́ ọmọ Màríà o. Bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.